Àwọn kan sọ pé bàbá wa Koiki, bẹ́ẹ̀ ni bàbá ni mo pè torí pé ìbàjẹ́ àná ni wọ́n bí àyè tí nǹkan tí àwọn bàbá tá ń pè ní bàbá wọ̀nyí tí wọn ò lè ṣe òun ni Koiki ń ṣe. Nígbà tí Koiki wà London tó ń lọ káàkiri ẹ káàbọ̀ sórí ètò ìjọ tí ìbá lè fún yín ní èsì ìbá lè kí yẹn má bínú. Ìgbà tó wà London tí Koiki ń lọ káàkiri ẹ̀yin náà lẹ sọ pé kò láyà àti wálé, ẹ̀yin náà lẹ sọ pé kò láyà láti wá Nàìjà o, ẹni wọn ò bí da ẹni kò lè wá Nàìjíríà pé London ló ti lè máa dún. Òkè nígbà tó tún gbéra ó tún wá sílé ó sọ fún yín pé ilé bàbá ọmọ ńkọ́, ó ní kì í ba ọmọ lẹ́rù. Yes, mi ò rí Olayomi Koiki rí o, but I have respect for him. Ẹ káàbọ̀ sórí ètò ẹjọ́ mi nílé ìdárúkọ yín ẹjọ́ torí ọ̀rọ̀ tí mo ń sọ mo ti high. Mi ò rí Olayomi Koiki rí ṣùgbọ́n mo respect ọmọkùnrin yìí. Ṣé ẹ mọ̀ pé London ni wọ́n bí Olayomi Koiki sí? Wọn ò bí sí Nàìjíríà o. Ìyẹn ni nǹkan tí mo fẹ́ kí gbogbo yín kọ́kọ́ mọ̀. London òun ni wọ́n bí Koiki sí. Àgúnláàgùn tẹ̀tẹ̀ ni àgúnláàgùn tẹ̀tẹ̀. Bó wù kí ayé yín ṣámálámálá ń lé kò sẹ́ ibi ni wọn ìlú òyìnbó náà bí sí ìṣe citizen àwọn ọmọ ẹ̀ citizen ibi ni for life. So fún pé ó tiẹ̀ fi àsìkò ẹ̀ sílẹ̀ ó ń jà pé kí ìran òun lè dáa. In fact ó yẹ kẹ́ respect máa yín bàjẹ́. Ẹ̀yin Yorùbá ẹ máa burú léèyàn o, ẹ máa burú léèyàn láyé o, ẹ máa burú léèyàn o. Kí ló dé? Ọmọkùnrin yìí ó ń fi ìyàwó àti àwọn ọmọ ẹ̀ sílẹ̀ ó wá sílé ó wá sí Nàìjíríà lórí pé kí ayé ìran òun ba lè da. Ẹ mọ gbogbo àwọn organisation tí Koiki ń ṣe nígbà táwọn ìjọba yín tí wọ́n fail, ìjọba yín wọ́n fail pátápátá wọ́n fúlì gbogbo àwọn tẹ́ ẹ dìbò fún wọ́n fail wọn ò wúlò. Àwọn ló wá ń wá tí wọ́n tún wá ń ṣe ètò ààbò. Ṣé àwọn Koiki ló yẹ kó máa ṣàbò lórí àwa àbí ìjọba tí a dìbò yàn tí wọ́n ń pa wá nípa ẹran tí wọ́n ń pa wá nípa ìyà nílé? Tí Koiki wá kúrò ní London tó lọ bá olóyè Sunday Igboho tí wọ́n jìjọ jòkó tí wọ́n bí àwọn ṣe máa gba ìran káàárọ̀ àwa ọmọ Yorùbá kúrò ní oko ẹrú, tí àwọn kan wá ń sọ ọ̀rọ̀ játijàti àwọn ọlọ̀tẹ̀ wọ́n ní ìdí yẹn lẹ ṣì wà ojú wọn náà ṣe rí àwa aláwọ̀ ẹ̀dàgbà ìtàn nìyẹn. Ẹ̀yin ọlọ̀tẹ̀ burúkú amukú mẹ́kọ̀ọ́ ènìyàn ẹ wá ń sọ̀sọ́kúsọ ẹ ń sọ játijàti. Ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin wèrè yẹn pátápátá ẹni mélòó ló dìbò fún Koiki nínú yín? Ṣé ẹ dìbò fún Koiki rí? Àbí Koiki jẹ́ chairman yín? Ṣó jẹ́ local government chairman? Ṣó kí lẹ dìbò fún? Ẹ̀yin ọsípò rí ni tóbi tó fún yín jẹ àwọn ọmọ àlè tẹ́ dìbò fún tẹ́ kó sórí oyè tí wọn ò ní ìkọ̀kan ṣe fún yín. Tó bá ti kó 2000 Koiki ń try láti change ọpọlọ yín pé kó rí yín pé ó ń sọ pé kó rí yín pé kẹ́ kúrò nínú ìyà ẹ wá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ òṣì wọ́n wá ń sọ nonsense káàkiri. So táwọn ọmọ àlè tó ń balẹ̀ ayé yín jẹ́ yẹn tí wọ́n máa ń fi ọ̀rọ̀ sí yín lẹ́nu ṣé kò yẹ kó rí yín pé ni àwọn tó ti sọ yín dẹrú tó yẹ pé ṣe ni wọ́n ń gùn yín gàràgàrà tí wọ́n ò fẹ́ kó dáa fún yín. Gbogbo owó tó yẹ kó fi tún ayé yín ṣe àwọn nìkan jí. Wọ́n ra lé sí girlfriend wọ́n ra lé fún wọn sí London. Ẹ̀yin ẹ̀ ń jìyà àwọn ọmọ ò lè lọ school mọ́ wọ́n bà yé free education jẹ́. Wọn ò fẹ́ kí anybody wọn ò tiẹ̀ fẹ́ ká ní Gani Fáwẹ́hìnmí mọ́ wọn ò fẹ́ ká ní irú gbogbo àlàyé Gani Fáwẹ́hìnmí lẹ́ni. Bẹ́ẹ̀ ni ká tiẹ̀ sọ pé àwọn bàbá nígbà yẹn lọ́ọ̀yà ni wọ́n tó ń fi ń jà àwọn Táíṣó láàrin. Ṣé ẹ rò pé táwọn yẹn bá kú ṣé ẹ rò pé àwọn míì ò ní dìde ni?
ṣebí lórí kó lè dá làwọn tó aṣọ láàrin jà sí. Àwọn Koiki wọn ò ní kú o, àwọn máa ṣàṣeyọrí o, wọ́n máa ṣàṣeyọrí o. So kí ni mo try láti sọ ni pé ẹ wá ń sọ pé ó jí owó yín, owó mélòó lẹ dá fún tó jí my brother? Because number one, téèyàn bá ń ṣe nǹkan èèyàn máa need help. Yes, wọ́n nílò ọkọ̀, wọ́n nílò ìrànlọ́wọ́. So kì í ṣe pé bóyá ẹni tẹ́ bá máa pè ní olè òun lẹni tí wọ́n dìbò yàn, ẹni tí wọ́n dá owó ẹgbẹ́ fún pé owó yìí ò ẹgbẹ́ lónìí tó dáná jẹ. Irú àwọn yẹn lẹ lè pè lólè, ẹni ìyẹn náà ń pè lólè bóyá wọ́n dá owó ẹgbẹ́ fún mi sí owó association mo ná wọ́n olè ní mí tí n bá kówó ẹgbẹ́ jẹ. Then àwọn tẹ́ ẹ dìbò fún, àwọn chairman, àwọn councillor yín, àwọn governor yín tí ẹ dìbò fún, tí wọ́n sọ pé táwọn bá débẹ̀ o àwọn fẹ́ tún ayé yín ṣe o, owó tó yẹ kó fi kọ́ hospital wọ́n fi kọ́ gbogbo ilé, àwọn wọn lọ fi kọ́lé, wọ́n fi ra lẹ́sà abroad, wọn ò fi tún yín ṣe, wọn ò ṣe free health, wọn ò fún yín, wọn ò ràn yín lọ́wọ́. Àwọn yẹn ni olè, àwọn yẹn lè pè lólè, kì í ṣe àwọn tí wọ́n ń jà fún ẹ̀tọ́ yín, ẹ̀tọ́ wa. Tó bá yẹ pé ìjọba wa jẹ́ nǹkan tí yẹ kí ìjọba ṣe, ìjọba fail, àwọn kan dìde wọ́n fi ẹ̀mí ara wọn lélẹ̀ tó jẹ́ pé wọ́n ṣe wà yẹn màálù tí ò ní rù ni wọ́n, Ọlọ́run ló ń ṣọ́ wọn. Ẹ jọ̀ọ́ ẹ má bínú tí mi bá lè acknowledge yín torí ọ̀rọ̀ tí mò ń sọ. Màálù tí ò ní rù ni wọ́n, Ọlọ́run ló ń ṣọ́ wọn. Tó yẹ kí inú yín máa dùn, àwọn tó yẹ kí ẹ máa pọ́nlé, kẹ́ máa kúnlẹ̀, kẹ́ máa ṣàdúrà fún lójoojúmọ́, ẹ wá ń sọ ọ̀rọ̀ jákujàku. Ẹ sọ pé olè ni wọ́n, olè náà fẹ́ fi Yorùbá nation jà. Okay, Nàìjíríà kí náà fi Nàìjíríà jà láti ìgbà tó ti dá Nàìjíríà? Kì í ṣe olè náà fi Nàìjíríà ń jà ni, kì í ṣe olè ni wọ́n fi Nàìjíríà ń jà ní. Bí Nàìjíríà ṣe ní owó tó tí wọn ò bá fi Nàìjíríà jalè, ǹjẹ́ ó yẹ káwọn ọmọ Nàìjíríà wá sí ìlú òyìnbó kí wọ́n máa wá ṣiṣẹ́ kíṣẹ́, kí àwọn tó ní PhD kí wọ́n máa ṣe security, kí wọ́n máa ṣe cleaner? Ẹ lọ bèrè àwọn tó ní PhD, àwọn tó ní kó máa ṣiṣẹ́ ọlọ́dẹ tí wọn bá fi Nàìjíríà jalè, tí ì bá ń ṣe olè. So gbogbo àwọn tí wọ́n ń torí bẹ́ẹ̀ ń bú àwọn tó ń jà fún ẹ̀tọ́ wa, àwọn olè gangan ni àwọn yẹn gangan ló le. Torí pé kí ni àti olóyè Sunday Igboho àtOláyọmí Koiki o, gbogbo wọn ni wọ́n ti jáde, wọ́n rí bí ìlú ṣe rí. Ṣebí ìlú la rí, ṣebí ìlú òyìnbó rèé, ṣebí ìlú rèé now, ìlú rèé very organized. Wọ́n fẹ́ kí ìlú tiwọn kó dà ní. That's why they want the best for you people. That is why wọ́n fẹ́ kó dà fún yín, ni òun ni gbogbo ìjà tí wọ́n ń jà. Yes, so gbogbo àwọn onísọkúsọ, àwọn tó ń sọ játijàti pé olè ni wọ́n, olè wo ẹ mọ nǹkan tó ń pè lólè ni? Do you know nǹkan tó ń pè lólè? Ẹgbẹ́ wọn sì di owó ìlú tí wọ́n jí fún, tó jí ni, tó fi wá di olè. Báwo náà ṣe di olè? Ẹ mọ nǹkan tó ń pè lólè. Àwọn governors yín, àwọn political people yín, àwọn gọ́gọ́ ní olè. That is why olè lẹ máa ń celebrate Nàìjíríà lẹ́ni, olè lẹ́yìn Nàìjíríà máa ń celebrate. Àwọn tí ò bá yẹ kẹ́ celebrate lẹ máa ń celebrate Nàìjíríà. Àwọn tí ẹ dìbò fún, wọ́n ń pè nǹkan ní accountability. We call it accountability. Yes, tó jẹ́ pé téèyàn bá déwájú Ọlọ́run, àwọn Ọlọ́run máa bẹ̀rẹ̀ question lọ́wọ́ because wọ́n wá bá yín, wọ́n sọ pé ẹ dìbò fún wa, vote for us, a máa túlù ṣe. Wọn ò ṣe anything. Ìlú lélẹ́yìí, ẹ wò ìlú rèé. So nǹkan tí wọ́n rí, àwọn wọ́n fẹ́ bó ṣe fẹ́ kó dáa fún yín lélẹ́yìí, ìjà tí wọ́n ń jà fún yín ni pé kí ìlú yín ti yín náà dáa.